kálẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé ẹ sáré wo fídíò yìí. Ìdí tí mo fi padà wá sórí ọ̀rọ̀ yìí ó ní wípé tí ẹ bá wo fídíò tí mo post lórí same topic lánàá, mo sọ wípé tí mo bá padà wo full video tí mo rí lóòótọ́ pé gómìnà Adeleke pé lóòótọ́ ló hùwà rí físíkábíyèsí, mo ní màá sọ̀rọ̀. Gbẹ̀yìn tí ẹ bá wo fídíò mi yà pé mo sọ̀rọ̀ ń pa ẹ̀. Ìdí ẹ̀ nìyẹn tí mo fi padà wá sórí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n èmi ò rí gómìnà Adeleke bá wí. Bàbá sẹ́mọ̀ pé ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni nígbà kan tí bàbá lọ òde kan tí ìkan náà àwọn òṣèré wa tó nawọ́ sí bàbá, sẹ́mọ̀ pa sọ̀rọ̀ ń gbà yẹn náà pé kò bójú mu. Bàbá ní kẹ́ jẹ́ kí a bẹ̀ ká má forí nǹkan pódò, ká má dẹ̀ forí àṣà wa pódò mọ́. Then I want to ask, ṣé bàbá ò ní ìjòyè ni? Ṣé bàbá ò ní àwọn ìjòyè ni? Torí mo rò pé ó yẹ kí àwọn ìjòyè bàbá ti pé bàbá sí àkíyèsí lórí nǹkan kan náà tá a ti ń tẹnu wọn látijọ́ yìí. Káàrí o bàbá wa tó gbéṣẹ̀, bàbá wa Síjú Adé, níbo ni ó kọ́lé ń tọ̀hún sí náà? Níbo ni ó kọ́lé ń tọ̀hún sí? Ó lè síjú wó sókè kó ní o máa wo bàbá lójú níbi pé bàbá máa náwọ́ sí ẹwà fẹ́ ní anú fẹ́ gbà. Mi ìmọ̀ bó ṣe tó bó dẹ̀ sí ẹkú rí nìyẹn. Ìtẹ́jẹ́kóyà wípé ọba Ifẹ̀, Aláàfin Ọ̀yọ́ àtàwọn ọba kankan nílẹ̀ Yorùbá wọn kì í jáde fòkìfòkì, wọn kì í jáde, pápá ọba Ifẹ̀ ò kì í jáde. Eléyìí tó jẹ́ pé gbogbo òde ní bàbá máa ń lọ yìí, bó ṣe ń lọ sí ṣọ́ọ̀ṣì náà máa lọ tó ní kọmọ, náà máa lọ tó ní wedding, náà máa lọ tó ní ọjọ́ ìbí, àtẹ́lẹ̀ tó yẹ kí wọ́n lọ, àtẹ́lẹ̀ tó yẹ kí wọ́n lọ. Kí tí ẹ̀rú bá wá tí wọ́n ń bá àwọn ìjòyè bàbá láti bá bàbá sòtọ́rọ̀, kí ni sí àwọn olórí? Kí ni sí àwọn olórí tí wọ́n lè pé bàbá ṣàkíyèsí pé bàbá nǹkan kan táwọn ọmọ Yorùbá ń sọ yìí ẹni ẹ̀ tẹ́ gbéyẹ̀wò? Kì í ṣe bàbá nìkan ní àbùkù nǹkan, ó ń kan gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Ó ń kan gbogbo ọmọ Yorùbá lápapọ̀ torí orí àpè tí bàbá jókòó sílẹ̀ ni. Wọ́n pè yẹn ní olórí aládé gbogbo. Kí bàbá dín òde kí lílọ ká dínkù, orí àbùkù tó gbélé lọ sí ń bọ̀. Ó ń bọ̀ o. Tó jẹ́ pé àwọn tó ń kan bàbá lábùkù kì í ṣe pé ìmí ń dídé ṣe ìmí ò mọ̀ láì dá. Ṣé èmi ìdúró pé ọmọ bọ̀tí ni? Ṣé èmi ìtẹ̀mọ̀ kẹta ń pè lásà ni? Ẹbí àwọn bàbá yẹn náà yẹ ká máa làṣà ń yé wọn. Ẹjọ́ gbogbo ẹni tẹ́ mọ̀ nípa àṣà Yorùbá gidi tó yé, ẹ pé bàbá yìí ṣàkíyèsí. Kò yẹ kí omi àṣà Yorùbá máa dàrú wá láti òkè o. Tó bá ti dàrú láti orísun, ìpakúpa àwọn tó ń ṣẹlẹ̀ máa pọ́n o. Èrú náà máa pọ́n. Tí nǹkan bá ti lè ń wọ́ wá, àbájọ tí wàá sọ pé àrùkò ti bàjẹ́ láti ilé Ifẹ̀ wá bí láti ilé ṣàwádẹ́ ni wọ́n dẹ̀ ń pè. Tí nǹkan bá ti lè ń gbàrú wá láti òkè bílé tó ń dàrú wá láti ilé Ifẹ̀, kò sí nǹkan kan tá a jókòó tí lórí àṣà Yorùbá mọ́. Kí wàá là ń promote? Ẹ̀yin tẹ́ jẹ́ agbáṣàga, ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá, ẹ já dìde. Nkíni ti ń di lemọ́lemọ́, kì í ṣe bí ó ṣe rí láti ìpìlẹ̀ lélẹ̀. Ẹjọ́ ẹ pé bàbá ṣàkíyèsí. Adéọmọdé ní orúkọ mi, ẹ bá mi pín fídíò ìkiri.
ẹ dẹ̀ bá mi follow page mi, ẹ dẹ̀ subscribe sí YouTube channel mi Adeomade TV. Ó dàbọ̀.